àwọn ìgbìmọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbé kalẹ̀ láti ṣèwádìí láti mọ kúlẹ̀kúlẹ̀ ìdí abájọ ikú Mohbad wọ́n ti jókòó ní ọjọ́ ẹtì. Ìjókòó àkọ́kọ́ ó wáyé ní ọjọ́ ẹtì ọjọ́ Friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọjọ́ kejìdínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2023 ní magistrate court kan tó wà nílùú Ìkòròdú òní wọ́n ti jókòó. Wọ́n á jẹ́ kó yé àbájáde ìjókòó àwọn ìgbìmọ̀ yẹn ni wípé nínú ìjókòó míì tí yóò tún wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2023 tá a wà yìí wípé àwọn ẹlẹ́rìí gbogbo àwọn ẹlẹ́rìí tí wọ́n ti kọ̀wé sí tí wọ́n ti fìwé pè ní àwọn ń retí pé ni wọ́n yọjú síbi ìjókòó ìgbìmọ̀ yẹn ní ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún yìí